اللهم صل وسلم وبارك على سيدنا ومولانا محمد صلى الله عليه وسلم. يوم النبي دادا صلى الله عليه وسلم. نور الدارين وروح الكونين الله ووارثي الثقلين وإمام الحرمين الشريفين وعلى آله وأصحابه وسلم. الله ẹ̀rí ìjókòó yìí ó yẹ ká respect àgbàlagbà àwọn èèyàn tí wọ́n tó bàbá wa bí táwọn ń jẹ̀ràn àti máa gbóhùn wa tí wọ́n sì ráyè àmọ́ wọ́n ṣàfẹ́ jẹ́ káyé rí i pé alápọ̀nlé wọ́n fẹ́ fi àpọ́nlé tí wọ́n pọ́n wa lé tá a bá wá pin àsìkò lẹ́mìí mọ́ wọn lọ́wọ́ àpèrà wa lọ́mọ gidi níwájú wọn bàbá wa Ìbà Sàámú fún gbogbo Ọ̀yọ́ land. adamallahu hayatahu. Ó ní kárí ó lé. kárí ó lé o. ó fi ó sì tó pọ̀. kára ó lé o. bàbá dáadáa tí ìbá ṣe pé ikú wà ní kẹ́ ẹ mọ̀ kú ló dáa. Allah. Wallahi torí pé àwọn èèyàn tán máa dúró bí òpó láti gbé ayé èèyàn lọ́wọ́ wọn ò pọ̀ láyé àwọn èèyàn tán máa ṣera wọn bíi búdò sànáwá tí wọ́n pé òpó ti dúró yẹn jẹ́jẹ́ kò ní mọ bóyá ṣe mọ́ yóò kàn wó. bàbá wa Sàámú fún gbogbo Ọ̀yọ́ land. kára ó lé o. àti kàràkàrà rẹ̀ gbogbo bí tí bá ń jọ Ọ̀yọ́ láyé Sàámú gbogbo wa ni 100. bàbá yìí nífẹ̀ẹ́ mi gan-an èmi náà wàá lo dàrí tí n bá wọ̀yọ́ ẹ wà lọ́rùn ra mọ́bì kan fẹ́ dọ́dọ̀ wọn ẹni tó bá ti ń pẹ́ mi léjù tó sì fẹ́ràn mi mo máa ń káfà rẹ̀ torí pé kí ẹ máa lo kírẹ́dìtì rẹ̀ tán Ọlọ́run ikú dẹ̀ wà ẹnìkan tá a sì ríre ó sì ń gbọ́ báyìí wọ lọ́hùn mọ́ pa bàbá yìí. Amina. àtẹni tó bá nífẹ̀ẹ́ wọn dénúdénú. Amina. orí wọn tó bá fẹ́ràn bàbá yìí wàláhì bàbá yìí ó jẹ àkàrà rẹ ni. torí pé ẹni tó bá jẹ́ olódodo àwọn èèyàn kì í fẹ́ ká pẹ́ láyé a máa ń ní èèyàn la. bàbá wa Ìbà Sàámú bàbá eléríire wọ́n fẹ́ fa nábì béèrè ẹ̀mí gúngún àtàláfíà ara fún yín. sallallahu alayhi wa sallam. ọlọ́run wọlá ọmọ yín ọlá babalámúnigun tí ọlọ́run ti bùn àwọn ní àṣẹ inú ilé àsàlátù ọ̀gá gbogbo wa nu anabi Muhammad. salla alayka Allahu ma tayrun shada. fawqa al-gusunil murikati wa garada. ọmọ fi anabi bẹ́lọ̀ fún yín. salla alayka Allahu ya man hubbuhu. tí ó ṣe yín tẹ́ẹ̀fì ní ẹ̀ bá ń ké sáfà lórí náà ó yẹ kóun náà lè mọ̀ ń pa kínní yìí ọlọ́mọdé ó ṣe yín. faridun ala kullil qulubi ta'akkada. ànábì ni wọ́n lè fi gba nǹkan lọ́wọ́ èèyàn yín tó gba nǹkan lọ́wọ́ Ọlọ́run ṣé kò lè gbà lọ́wọ́ èèyàn. salla alayka Allahu master key. ahmada kullu ma. master key tó yanrantí Muhammad ni tí mo ń bọ̀. akramakumullah. kódà gbogbo àwọn múlíàmù láyé ẹni tí ó bá rẹ̀ tẹ́ pé sẹ́yìn pé ọ̀tọ̀ ni kí wọ́n lò líàmù fún ọ̀tọ̀ ni pé kí ẹ̀jẹ̀ múlíìmù. mo ń bọ̀. ọ̀tọ̀ ni kí wọ́n lò líàmù fún yàn ọ̀tọ̀ ni kéèyàn jẹ́ múlíìmù.
níbi mùrábà yìí rẹ̀ níbi kóòdì tó wà nísàlẹ̀ ibi ẹnu rẹ̀ gangan ànábì ló wà níbi ilẹ̀ àmù tán bá ṣí fún yàn tó bá kò sí bẹ́ẹ̀ ó ní máa wí kí wọ́n láyé kẹ́yìn fẹ́ gbọ́ ó máa rùn ni. Allah. ànábì ni ìtìrù ànábì ni lọ́fíńdàánú kéwù èyí lè mọ kéwù tí ò ní wúlò tí àwọn àlìjẹ̀nù ó gbé sí la bọ̀ iná fìdá ànábì sí bẹ́ẹ̀ òun lẹ́ ń rí un ló dàbí tàjà gbé ń bàdàn. Salla alayka Allahu ahmada kullu ma. mo fẹ́ béèrè ẹ̀mí gígùn àtàláfíà ara fún yín ká máa ka ọdún tá a ti bẹ̀rẹ̀ ìjókòó yìí pé 35 years lónìí tí àfa wa ọlá babalámúnigun ti bẹ̀rẹ̀ ìjókòó yìí èyí náà láti túmọ̀ rí mbẹ́. Kọ̀dìlà abáríkù fi sàmà ìwà àrí àdá. ẹ̀yin àfa wa mò ń bọ̀ wá o gbogbo àwọn àfa wa níkàlẹ̀ pátápátá giant ni sẹ́dí àwọn bàbá yìí mo fẹ́ káyé mọ̀ pé bàbá yìí bàbá wàláì ẹ̀ ní ti kú nísìn. Salla alayka Allahu ya man dhikruhu. ẹ̀dẹ̀ fira yín kún àfa wa ọlá babalámúnigun ọ̀dẹ̀ boost èyí tó kù ni pé bẹ́ẹ̀ sẹ́ ní kú ò níbi orígun yẹn tẹ́ pé ẹ̀ mọ̀ gbà lọ lónìí àwọn ọmọ yín ò tún mọ̀ gbà lọ lọ́la. Fi kulli qatrin fi ma'adhin raddada. kẹ́ẹ̀bà tiẹ̀ rí ẹ̀kan náà sí pé mi náà rí ṣe láyé pé ẹni táyé fẹ́ rí tí mo wá jẹ́ràn lọ́wọ́ kó lè tètè yá òun ní ọlọ́run ṣe bó orí ọmọ kí wúgbà nílé náà ni fi mí lẹ̀jẹ̀ mọ́ lọ tèmi ọ̀la ń gbọ́ sọ fọlọ́run àbí nǹkan ọlọ́yọ̀ tẹ́ ẹ bá dènà dé tẹ́ ẹ ní kò ní lọ o wàláì a máa ń fi àgbà yẹn náà ni ẹni tẹ́ bá fi bẹ́ẹ̀ ti tó yìí fẹ́ fi kọlù ayé rẹ̀ ó bàjẹ́. Salla alayka Allahu ma sami alwara. àmọ́ ń rú ẹni yẹn tẹ́ bá wá rí i pé ó padà wá lọ orí ọmọ yẹn ní ogun kọjá. sàn wé ibi tí wọ́n ti sọ dodo kò ní í ṣe é gbà tó bá lọ fẹ́ gbà wọ́n fìlì ẹ̀ ní àbí wọ́n wàá fi ọmọ ẹni tó dínà mọ́ ọ̀hún fìlì ibi tó ń rìn ọlọ́run ló mọ ẹyẹ tẹ́ pé bá a ṣe ń rí bí rìn gèrègèrè yìí ọmọ rẹ̀ ní fìlì kò mọ̀ pé bàbá òun ló kó bá òun gbogbo bó ṣe ń ṣáì láti pé òun fẹ́ soríire náà gbogbo àwọ̀ tó máa ń lò táwọn fi ń mọ lóríire ó gbé ògbẹ̀wọ̀ kò sóríire. Salla alayka Allahu ma sami alwara. ẹ̀yin gẹ́gẹ́ ni mo bá wá lónìí torí ẹ̀yin lẹ ń mọdé yìí dùn tẹ́ bá kú omi sí tẹ́ bá dẹrù sẹ́yìn àti alọjà tẹ́ ń lọ nísì ó ti tán. àwọn èèyàn kan wọ́n dẹ̀ ti wà nípamọ́ níbi òde yìí wọ́n ń gbójú pé inú àwọn ń dùn jáde o torí wọn ò bí ìdákọ́sọ pé kí ni òtẹ́wọ̀n lọ́rùn a lè lù pa pé ṣé wọ́n gbowó tẹ́tù lọ́wọ́ rẹ ni tóbi ní pé oríire yìí ò ní jẹ́ kó máa lọ mọ́ àmọ́ ó ń rí pẹ́yìn lẹ́ ń jẹ́ kó dùn irú ẹni yẹn tí o bá sírò ọ̀tá yín mọ́ láyé nínú ló dùn ọlọ́run má jẹ́ kó dunnú. Amina. kẹ́ ẹ balance nínú àlàáfíà. Àmín. nílùú Ọ̀yọ́ ọ̀gbẹ́ni bèbí ni kó máa wò. Sautu ma'adhini bil adhani ma'a sada. nílùú Ọ̀yọ́ kéèyàn ní òdodo tálàfin sì fi ẹ̀ńdọ́sì ẹ̀ pé nínú Ọ̀yọ́ yìí ẹni tí ń ṣe nǹkan tí ó ní kò rí bẹ́ẹ̀ Sàámù nìkan ni o kálukú kábíyèsí náà máa ń ṣe kábíyèsí àmọ́ òní no Aláàfin kò lọ bẹ́ẹ̀ Ọlọ́run bá ń kí lálẹ́ kìámà. Àmín. Aláàfin wà lìjẹ́ náà ẹ̀ ní kí nìdí kí ẹ máa sọ fún yàn lójú ara rẹ̀ báyìí lójú Aláàfin báyìí nínú ìlú yàn kó o máa sọ pé ọba àlú yín jù lọ kó o sì má bínú. Salla alayka Allahu ya man hubbuhu. Ibà Sàámù wàláyì tí kú bá ń pa wọn káàkiri ọgbà ayé kò ní rántí lẹ́yìn. Faidun ala
sùmùrà àwọn eléyìí ò fẹsẹ̀ rìn wọnú ìjọ orí ni o sáárì àwa ní ìdíje láàrin wa àwọn èèyàn máa ń wo pé lágbájá ti ń rí bí lọ inú àwọn kan ò ní dùn bínú wọn ò sí wá ní dùn láéláé torí kò rántí ẹ̀ á lọ́ta kankan àwọn ará lọ́ta ara wa lẹ́bẹ̀ẹ́ ṣe ẹni sùúrù ẹ̀jẹ̀ balance ó máa sẹ́rì mi kó mi ti ń lọ yẹn and spirit mi ti ń lọ báyẹn. صلى عليك الله أحمد كل ما. ibà sàmù ni mo wá kí lónìí ẹ̀yin ni mo wá ṣàdúrà fún mo wá fà nábì gba nǹkan fún yín lọ́wọ́ ọlọ́run ni kọ́lọ́run mọ́ ìfà yín yọ lẹ́gbẹ̀ẹ́ àfa àwọn ọlá ọ̀bọ̀lámúnigun kó jẹ́ kẹ́ wà ń bẹ̀ láéláé látòní àtọ̀la. قد لا هبائك في السماء وأرعدا. mo ń sọ̀rọ̀ kan sí pé àwa náà lọ tara wa tá a bẹ́ rí àfa kan tó bá wó ẹ bá fẹ́ wádìí ẹ̀ dáadáa àfa ló wó. tẹ́ bá sọ pé omi jóná ẹni ń kéré ẹ̀ wá àyíṣà àsọmọdé nínú iṣẹ́ yìí ní at least mo ti mú máìkì lọ́wọ́ almost 38 years báyìí ọmọ kan láìpẹ́ yìí nínú àwọn ọmọ tí wọ́n ò mọ tán ṣe tí wọ́n mọ̀ gbaná mú tí wọ́n mọ̀ rò pé rọ́bà ni okùn náà ń sọ láìpẹ́ yìí mo rí fídíò kan sọ pé tàbí ìbòye gan kò tí ì gbọdọ̀ wọn 38 years lọ mú 38 years yẹn ni mo ti ń gbá máìkì mú. bẹ́ẹ̀ni kó o fi ókùnkùn fúnra rẹ at least a ti wọ 50 báyìí 38 years yẹn ni mo ti ń máìkì lọ́wọ́ ó dà ọmọ kéwù mi tí mo kọ́ ní kéwù mbẹ́ ń bí tó ti wo ogún ọdún tó ti kú òǹlé kéwù títún sàlùfáàsì ogún ọdún láìpẹ́ yìí nílé wọn ó dà sí ọmọ 10 years mo fi ń kọ́ kéwù ni. ọ̀nàlàdà àbáwá ọ̀nàlàdà àwọn dà àwọn ẹnẹrú nínú ògúnnágbòǹgbò ẹni tó gbélé kéwù mi dání òun ẹ dògó. فوق الغصون المورقات وجردا. ẹ fi dáàdi mi lẹ o ẹ fi dáàdi mi lẹ bàbá mi ni èmi àti Ọbásanjọ́ wá sí lẹkọrí ẹnì kan ò lè yà wá ẹ dìde ẹ jókòó mo ní orí àwọn àlọrin mú yín ni Ọlọ́run ní ó yá ẹ kàrà yín gbòdì ẹ a lè yà kí mo wí. a lè yà. àti Yorùbá anybody wọ ẹja jọ sáyé pọ̀ káyé lè dùn wo tó bá gbọ́ta lójú fẹ́ nìkan tó ń jà lọ ó bá fi lè kú ayé dùn ó wo ó ti mísì o. صلى عليك الله تعداد الأصال. má kú rárá ayé dùn ẹ má jà kú. nǹkan tí mo kàn láì kíkà ṣe ni pé tẹ́ bá ti ń ṣọdún yín lọ́yọ̀ọ́ àbí lóṣogbo ẹ jẹ́ káwa náà débẹ̀ kájọ kíra wa àmọ́ ẹ má ṣe kankan nílọrin ìfìlọrin lẹ̀ ọ̀yọ́ ni mo ti ń sọ yìí ẹ má ṣe kankan lọrin ìfìlọrin lẹ̀ no go area. صلى عليك الله تعداد الأصال. èmi ò ṣeré o mi ò ń ṣeré o kì í ṣeré ni mo ń ṣe o tó bá rí mi lórí screen tó ń wò pé àbí nígbà bí a mo rí credit rẹ mo fi ń ṣe program jẹ́ kí n rí ọba yìí o kì í ṣe ń ṣeré o. عدد ما صلى صلاة ووحدا. ẹlòmíì kan káṣíkúṣì tiẹ̀ ní fi ọ̀rọ̀ dógúnlẹ̀ lọ tí ó bá ápù tán ó ní kó bàtà. ẹ má jà á jà náà ẹ já síra wa náà ká lo Òṣogbo ń bí Ọ̀ṣun Òṣogbo kájókòó ń bí kan ní ibi odò ni àjọ máa ṣẹrú gbogbo abẹ́ gẹ̀tẹ̀. صلى عليك اللهم سمع الورى. àwọn ẹ má ṣe lọrin Ìṣẹ́yìn làwọn náà ti wá Ìṣẹ́yìn láti wá Àgbàjì ń bẹ ń Ṣẹ́yìn láti Sudan láti ń bọ̀ Ìṣẹ́yìn la sọ sí
àti sẹ́yìn la move Agbájí ń bẹ ní Benin Agbájí ń bẹ ní Abuja Agbájí ń bẹ ṣe onda. صلى عليك الله ما سمع الورى. gbogbo ẹ̀yin oníṣẹ̀ṣe mo kì í Ọlọ́run ní jájá Àmín. kì í ṣe pé à ń bá yín jà ọmọ yẹn ń bà wá ló kọjá ni ẹ wò mí nísìn ń bà wá ló kọjá ni wàláhì àbá yín jà nínú ẹni tó sì wá peace pé kó má wà ń bẹ̀ yẹn dì sí mo jọ̀gà but ìwà ń bọ́ sódì fún mi kí wáyé tẹ wá fi ń àtàkì yẹn tó tún ṣẹlá sí yín ẹ wò bá yín jà náà bàbá tẹ́dẹ́ tán mú yẹn I know him well bàbá tẹ́dẹ́ yẹn mo like wọn mo mọ̀ wọ́n gbà tí wọ́n mú wọn tán mo dẹ̀ jáde pé mo mọ àbá yìí rí ẹ má jà á mú láàrin àwọn yòókù mi ṣé wọ́n lè ṣerú ẹ̀ èmi ò kí n dì náà yìnyín èmi ṣèbé inú àgọ́ bẹ́ẹ̀ ni ṣèbé mo mọ̀ gan bẹ́ẹ̀ ni mo mọ̀ gan èmi ò dì náà yìnyín fi alì sírì wàlì járì fi dúrì wàlì yúsírì mi ò kí n dì náà yìnyín kódà kó jẹ́ pé wọ́n sọ pé ẹ kó wọn pọ̀ yín mo mọ̀ rí ó há lónìí nù ìwọ náà lè há lọ́la. bàbá Azamu ẹ jẹ́ n padà Akramakumullah. gbogbo ó yanjú àwọn èèyàn ti ń pè wọ́n bá wa sọ̀rọ̀ mo ti fẹ́ gbà pé kó parí bẹ́ẹ̀ àwọn kan wá ní tẹ́ ẹ bá gbà ẹ bá yí àwọn ọmọ yín jẹ́ o yín tó fi kàn yín pé ẹ̀ ń ṣeun tẹ́ ẹ bá jà fún dé kóòtù kan sáyìn rẹ̀ pé kò rí bẹ́ẹ̀ níjọ́ táwọn kan bá ń rún àwọn ọmọ yín léegun ìtàn wọn ni wọ́n gbé jáde o nítọ̀ adẹ́gbẹ́ okọ̀ yẹn èmi nìkan kọ́ mo ní ọmọ mi náà nínú okọ̀ yẹn ẹ jẹ́ ń gba okọ̀ mi padà kì í ṣe kí a fẹ́ ti ọmọ yẹn mọ́lé wàláhì ilà kódà yìí bá ti lọ kí n bẹ̀ àmọ́ yìí tí ì lọ gan tẹ́tí ni mo lọ ìyá lọ mọ́ torí àmì tèmi rọ̀ gan ẹ̀ka mo kàn máa ń takú mẹ́ ń bá takú máa takú mẹ́ ń takú mẹ́ mi lọ́wọ́ ìyá ni if you takú I will takú. bó sì rí nìyẹn náà Abasamu ẹ̀yin lẹ́ bí wa ẹ̀yin náà la jọ mo ṣe dó ìmọ̀lẹ̀ ní ó dá ojú tán mi ò ṣẹjọ́ wọn tó bá jẹ́ pé wọ́n máa ń sọ bẹ́ẹ̀ tí orúkọ burúkú ò ní kù lẹ́yìn lọ́la mọ́. bẹ́ẹ̀ ni àkànjà kẹ́ni kan máa jẹjẹ ẹ̀sìn ẹ̀yin kan jẹjẹ ẹ̀sìn ẹ̀yin lẹ́kàn fẹ́ máa dá wà lálẹ́ ìbọ̀wẹ̀ la wà yìí Aláàfin mọ̀ mí dáadáa náà wọ́n sì fẹ́ràn mi níjọ́ tí mo wá sí ààfin kíní kan bẹ́ẹ̀ tó máa ń kọ́kọ́ rí báyìí tí wọ́n kọ́ tó wọ̀ tí wọ́n kọ́ bọ́lẹ̀ wọ́n kọ́ bọ́ fìlà fún kíní báyìí mọ kíní níta báyìí Kútántì tẹ́yìn ọkọ̀ kí iná èmi ò kí jọ́nà mo kàn ní Kútántì mo kí ọ. Aláàfin sọ fún mi pé àbá mi gan ó juwọ́ sí Kútántì ni òun gan juwọ́ sí Kútántì mo ní mo juwọ́ sí tí àwọn èèyàn ló balẹ̀ fún ni èmi ò bọ́ sí fìlà ìyẹn sì fọ́ bàtà mo sì àyè Kútántì ọkùnrin ogun ẹrú kú máa ń sáyé pọ̀ ni ẹgẹ́t. صوت مؤذن بالأذان مع صدى. bàbá mi Báṣàmù àti gbogbo àwọn àbá wa lápapọ̀ tí wọ́n wà lẹ́gbẹ̀ẹ́gbẹ́ wọn tẹ́lẹ̀kà alikọ́hìmà bàbá wa Àgbákí gbogbo lẹ̀ Ọ̀yọ́ àwọn dà kábíyèsí o kárólé bàbá ẹ ní ṣubú bàbá. Àmín. mo ń rí fíìlì ti ṣẹlẹ̀ fún yín nù àbá ń ṣẹ̀ṣẹ̀ jà àwọn èèyàn kan kàn fẹ́ máa bíi kéèyàn kan fẹ́ jẹ́ kí péèjì wọn ó yé kí péèjì rẹ̀ yé kàn máa rí kó ní traffic yóò máa gbé ọ̀rọ̀ tí ó máa nígbà táyìn ò sí ń bẹ̀ òun wà ẹni tó ń bá sì fi fún yín lẹ́yìn ó gbọ́ àwọn ọjà bí sí mímọ́ tábà wà lórí bá ṣe ṣe é wù. ẹ bá ń ṣe lẹ́ẹ̀kan sí rọ́lọ́. sali satan. والله يعصمك من الناس لا تخاف دركا ولا تخشى ولا حول ولا قوة إلا بالله. wàláhì wọn wí hàn kan wọn ò rán wa ń sẹ́ àwa là ń jà pé à nígbà kan bó kọ àbáwá jẹ́. bàbá mi Àgbákí Ọlọ́run jẹ́ kí a rí yín pẹ́. Àmín. bàbá wa baálẹ̀ Ìdódẹ of Ọ̀yọ́ land kárólé bàbá
kára ó lé o. ọlọ́run járí pé àmín. bàbá wa Alóòdì of Ọ̀yọ́ land. kára ó lé bàbá. kára ó lé o. bàbá wa Atáyéṣe. bàbá ọlọ́jà Ọ̀yọ́ East àwọn dà. kára ó lé bàbá. kára ó lé bàbá. ọlọ́run jẹ́ kí a rí yín pẹ́. àmín. ìyálọ́jà mi ń kọ́. yéé yéé o. ẹ bá mi lẹ́ẹ̀kan sí. yéé o. ẹ bá mi lẹ́ẹ̀kan sí. yéé o. ìyálọ́jà tèmi nù. wọ́n fẹ́ràn mi púpọ̀. Ọ̀yọ́ náà ni. ọ̀dà tàbá fẹ́ ha wọn kọ́. tọ́. ìyálọ́jà lè ha náà. aláwọn ó dẹ̀ ha. lóṣùlù ìyálọ́jà sẹ́ẹ̀ lè ha ni. kilo yéé o. kílẹ̀ sà. bàbá mi Bàṣàmọ́ ní ọmọ àwọn ni àwọn fà fún mi lónìí. yéé o. ẹ bá mi lẹ́ẹ̀kan sí yéé. yéé o. àbọ̀wọ̀lá ẹ sọ igi yóò sùn yín. tọ́. ẹ̀yin kò sùn fún yín kò sùn fún yín tó bá jẹ́ mọ̀lúdì ẹ̀yin náà wà náà. ìyá wa ìyálọ́jà ẹ dẹ̀ fi ìràwọ̀ dáadáa yín ẹ fi sùn ìjókòó yìí lọ́ṣọ̀ ojú yín ò ní fọ́kù láyé. amínà. ẹ yé pẹ́ lóde tó báyìí torí pé ẹ fẹ́ dun àfa àwọn láti aago mọ́kànlá àárọ̀ ẹ náwó ẹ náà láàfin ẹ ná gbajúmọ̀ yín gbogbo tẹ́ ẹ fẹ́ ṣe ẹ dálẹ̀ wọ́n á jókòó tìbí ọlọ́run wọlá Muhammad. sallallahu alayhi wa sallam. tẹ́ ẹ bá lóko nínú ìwé àdánwò ọlọ́run parẹ́. amínà. bàbá mi Àgbákin of Ọ̀yọ́ land kárólé o. kárólé bàbá. mo ti kí wọn lẹ́ẹ̀kan mo tún tún wọn kí Àgbákin Ọ̀yọ́ land. bàbá mi bàbá wa Bàṣàmọ́ ní mi pé bíìgì bá fà ìkara wọn tẹ̀lé ni àti Àgbákin àti Bàṣàmọ́ wọ́n jọ rìn ni. gbogbo àwọn baálẹ̀ wa. bàbá ní ká tọrọ fún wọn wọ́n fẹ́ràn Ọlọ́run lára bàbá onílẹ̀ lómìn gbọ́ pé wọ́n bọ̀ níbí bàbá wa select wọn ni àwọn bàbá làwọn ò fẹ́ jó èèyàn márùn lọ sírùlẹ̀ àbí. àwọn kan ti lọ. a bọ̀ sọ́dọ̀ àwọn àfa bàbá láwọn mú àwọn àfa lájẹ lẹ́sìn kátọrọ ẹ̀mí gígùn àti àlàáfíà ara bàbá làwọn dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run páwọn lè wà ń bí lẹ́nìí. bàbá ń ṣàdéhùn pé táwọn bá sì tún fi lè wà ń bì lọ́dún tí ń bọ̀ àwọn ó gbé káà tuntun wá pàdé yín fún àwọn àfáà tí wọ́n máa gbé lọlé wọ́n ní kó tó wá di ọdún tí ń bọ̀ wọ́n ní kẹ́ àwọn àfáà máa fi ìtẹ́ yìí ṣe àdúrà àwọn àfáà àwọn bàbá wọn làwọn máa rán wọn ní umura àti tẹ́síbírì yìí káwọn àfáà máa fi ṣàdúrà nílé. bẹ́ẹ̀ni ntẹ̀yìn ò bá jùlọ èyí rán mọ́ lọ gbà. èyí rán mọ́ lọ gbà. mi ò jùlọ. àwọn àfáà làwọn ò jùlọ. ọ̀dọ̀ ẹni tó ti wá jù mí lọ. ó ju àwọn àfáà lọ ọ̀dọ̀ ẹni tó ti wá. ẹ gbàgbé o kò sí àfáà tó lè jẹ́ o ó jọ àgbàlagbà lọ o. kò sí àfáà tó lè jẹ́ ó jọ àgbàlagbà lọ. confam mo sọ fún ẹ o torí ipò yẹn náà nìwọ náà ń lọ tó o bá sì ní débẹ̀ Ọlọ́run lè so ó lè má kọ́ fún ẹ o. tabaláwa ọmọ kéwú àwọn ẹni ìrírí onírìírí sì jọ oníkéwú lọ níta ń káànú kéwú náà ní ìrírí àwọn eléyìí gan ni kéwú tó ń kà ẹni tó lè stand níwájú ọba Ọ̀yọ́ níwájú Aláàfin tí ó máa sọ̀rọ̀ tí Aláàfin sì tún kó àwọn ọmọ rẹ̀ lé lọ́wọ́ pẹ́tọ̀ tí ń bá tiẹ̀ wá lọ náà ẹni tí mo fọkàn balẹ̀ tí kò ní tàn yín Sàámú ni. Allah. àrọ́fùtù bàbá wa ọmọ yìí ó wá kọ nìkan fún yín ẹ má bí náà yàn àfa wa ní tí bọ́ síbi wá sí o bí tòní ṣe rí nu ó sì lè má lọ bí wá sí gangan mọ́ ó jẹ́ pé àti ń ṣe náà nù mo fẹ́ jẹ́ kẹ́ ẹ gbọ́ kínní yẹn ní kí wọ́n bá ọ ṣe kínní nǹkan síbẹ̀ o bàbá. bàbá ń sọ wípé lọ́jọ́ òní. ní kan palẹ̀ mọ́ kínní yẹn kalẹ̀. níjọ́ tí bàbá wa gbà Muyideen tẹ́tí wá sọ̀yọ́. òun wà sí àgbáyé. bàbá àgbọn wà sí àgbáyé wọn ò délé bàbá rí bí ọ̀sẹ̀ mẹ́ta
ìyá kan lọ sí Mọ́kà ọmọ rẹ̀ ó wá pe bàbá àgbà oníwàásí àgbáyé wá sílùú Ọ̀yọ́ ibẹ̀ ni wọ́n ti dúró nílé oyè tuntun ibẹ̀ ni wọ́n ti bẹ̀rẹ̀ wáàsí àwọn bàbá àwọn ayọ̀ǹda nǹkan kékeré kan fún bàbá àgbà oníwàásí àgbáyé irú rẹ̀ ló fẹ́ ṣẹlẹ̀ lónìí yìí ẹ lè máa lọ́mi nípà ẹ wá ní tẹ̀yìn kọ́ èyí tó fún mi ta ló máa lò ó ẹ dúró bàbá ní káwọn náà dúró owó lẹ́yìn ó gbà bàbá ní gbogbo àwọn ajá náà sì ẹgbẹ̀rún mẹ́wàá bẹ́ẹ̀ni abẹ́ gbà kí ló wà wọn àfa. bàbá wa ibà sàmù wọ́n nífẹ̀ẹ́ mi ìfẹ́ yẹn kò jẹ́ kán wọn ò tiẹ̀ mọ̀ pásítọ̀ ń lọ gan. wọn ò mọ̀. ẹ wá ń fira yín gbolẹ̀ fún wa nítorí Ọlọ́run Ọlọ́run ò ní fi yín gbolẹ̀. Amina. gbogbo ẹ̀yin baálẹ̀ Allahu Akbar wọ́n lẹ́yìn lẹ nílẹ̀ àwọn ẹ̀yọ́ mẹ́sẹ̀ ò nílẹ̀ o ẹ̀yin baálẹ̀ tẹ̀ ń bẹ ń bí ó tiẹ̀ dábàáhùn bàbá wa Sàámú ní ọdún tó lọ ẹgbẹ̀mí náà nílẹ̀ oyèlè yìí mo ti tuna ẹ sì fún àfa wa àgbà ọlá babalámúnigun nílẹ̀ kódà wọ́n ti sẹ́ǹdì fọ́tò rẹ̀ sí mi báyìí mo ti rí kọ́nà pìsì yẹn àwọn lọ́dún yìí àwọn baálẹ̀ yìí gangan lè mi fẹ́ gbà yẹn lọ́wọ́ fáwọn tí a fẹ́ fúnlẹ̀ lọ́dún tó lọ mi ì fẹ́ dọ́dọ̀ tì yín torí ẹ̀yin Ọlọ́run ní máa ń ran yín tẹ́ ẹ bá ti sọ pé fẹ́ ṣe nǹkan ẹ̀ ní sí náà ni ẹ̀yin baálẹ̀ tẹ́ ń bẹ́ ń bí àwọn báwa méjì kan bẹ́ ń bí ìsí mẹ́ta tí a tọrọ lẹ̀ fún wọn last year ẹ̀yin bá ìbásàmù yóò ẹ̀yin ní ń bá wí ẹ̀ bùn wá nílẹ̀. tí ń bọ̀ tá a rí bàbá làwọn òde yìí rí ìyá tí ń jà àbá wọn lójú táyà lọ lórí ilẹ̀ lẹ́yìn tó ṣe wípé ó pọ̀ lọ tó fún àwọn bàbá níṣẹ́gun bàbá làwọn fún yín nílẹ̀ 5 acres tọ́lọ́ ń bá ṣẹ́gun fáwọn. 5 acres yẹn á pè é. wọ́n ní kékeré bàbá ní kékeré lélẹ́yìn pàwọn fi tọ́ yín wò ní. ẹ ṣẹ́gun gbogbo àti wà mẹ́bẹ̀. ó ti lọ. kí n jẹ́ pé ẹ̀ ní ṣẹ́gun. a ní ẹ máa tọrọ tó wù yín. kí n jẹ́ pé ẹ̀ ní ṣẹ́gun. wọ́n ní kí ló jẹ́ pé ẹ̀ ní ṣẹ́gun. filẹ̀ ó ti lọ. ìyẹn ti kọjá. 5 acres yẹn ẹ̀yin àfa wa ti àfa àtàtúndínà ẹ̀ǹdẹ̀ǹdẹ̀ àfa Adélékè àfa Alẹ́ọlá àfa ọmọ Aláàfin ẹ̀yin mọ iye wọn àwọn ni wọ́n pin èmi yàn dá. Allahu Akbar. bàbá àgbà alágbàjì àwọn làwọn yọ̀ǹda 5 acres yẹn. ilẹ̀ mẹ́rin lásùn láyé tábà ti ṣẹ́gun ẹ̀sìn àfa àwa ọ̀la èmi yàn dá 5 acres yẹn àfa wo ẹ jẹ́ kí n já yín tán ẹ gbọ́ sẹ́ẹ̀rì ẹ jẹ́ àjọmọ́ ṣayé pọ̀ á padà wọ́n ra wa tó bá yá. ẹ jẹ́ àmọ́ ṣayé pọ̀ lọ á padà wọ́n ra wa. akí àfa wa ọmọ ìyá Ìlọrin. A'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. àwa wa ọmọ ìyá Ìlọrin Ọlọ́run ní jẹ́ ṣubú. Amana rasulu bima unzila ilayhi min rabbihi wal mu'minun kullun amana billahi wa malaikatihi. bàbá mi àgbẹ̀ lọ́gbẹ̀. wọ́n jẹ́ kí a rí i pẹ́. wakutubihi wa rusuli. àwọn akílápá wọ́n fún wa ní 100K ní last year. bàbá lọ́gbẹ̀. Ọlọ́run jẹ́ kí a rí i pẹ́. bàbá mi àgbà lẹ́sọ̀. bàbá wa àgbà Kọ́ládé Almarkazi. bàbá wa Abror láti Èkó. Ọlọ́run jẹ́ kí a rí i pẹ́. bàbá mi àgbà Alimam Olókun Mímọ́
mo kíjọba mo kí Ajiri Musini àwọn fáǹsì mi nù àbá olókùn mímọ́ nǹkan àbá musa nǹkan barakallahu fi. àmín. àbá wa lájàgbá ọlọ́run jarí pé ọmọ ìyá àlọ́rin lẹ́ẹ̀kan sí i ó dá báwọn. fàṣàbà bànú lẹ́yìnlí. báwa àgbàlá múnigun bànú lè ilá. fàṣàbà bànú lẹ́yìnlá. wàṣàbà bànú bùnẹ̀hà. àwa mi àgbàlá múnigun ọlọ́run jẹ́ mi wọ́n ogun o. fàṣàbà bànú lẹ́yìnlá. wàṣàbà bànú bùnẹ̀hà. وعلى كل إله في فؤادك ما هي. má gbàjàgbé. àmín. ọmọ ìyá lọ́rin ìsàtìyà dákun má gbàjàgbé bàbá mi lámúnigun. má gbàjàgbé. àmọ́dá má gbàjàgbé. sàtìyà dákun má gbàjàgbé bàbá lámúnigun. Baba Zainabu má pàjáde. Baba Zainabu má pàjáde. ọlọ́pàá ń ṣọ́ ìyá lọ́jà. má pàjáde. Sàtì àdàgùn má pàjágbé. Baba Lámúnigun má pàjáde. Baba Zainabu má pàjáde. Sàtì àdàgùn má pàjáde. Baba Lámúnigun. Rahimahullah. jẹ́ kí ẹ̀mí Baba Lámúnigun ogun o. Amiina. transformer tá ń lò náà nù gbogbo wa yìí online tá ń jẹnu. àbá wa gbà God of soap. Worldwide. God of soap. ọlọ́run ọṣẹ. Oh no. Ọlọ́run àwọn ọṣẹ. Elédùmarè ọṣẹ. wọ́n máa wo bí símù lásán débẹ̀ kó mọ̀. Tọ́. ó kọ́ nílẹ̀ o. ọlọ́run ọṣẹ nu ẹ̀yin tẹ́ ẹ bá ń wẹsẹ̀ ẹ lọ́dọ̀ God. àwa tá à ń ṣàdúà tá à ń ṣe dàlélù ká lọ́dọ̀. Baba Lámúnigun. Baba Lámúnigun. God of soap ni. Àwọn náà. ẹ yẹ kí o gba ayé God of soap. Lọ́ọ̀dù ọ̀ṣun. ẹ dìde bẹ́ẹ̀ ni ẹni Allahu Akbar. Allahu Akbar. God of soap nu àwọn eléyìí oògùn orí èèyàn mọ́sẹ̀ o. ewé egbò àtọlọ́run tó dájú
òun náà nù rìkọ́ọ̀dù wọn kálukpa tí wọn ò dí mi lọ́wọ́ bíi tèmi kéèyàn ní mo máa kí wá kéèké ń jókòó lẹ̀ náà náà fi jà máa gọ́sẹ̀ tiẹ̀ lọ kí n máa sọ̀rọ̀ tèmi lọ tabajọ pàdé ká pàdé níbi iwájú ta ká tó túká èmi ń sọ̀rọ̀ lọ àwọn ń gọ́sẹ̀ lọ so ní wẹ̀ ni àbí ọ̀fẹ́ dọ̀tí kú ni nítawọn ń ṣiṣẹ́ ń pa rẹ̀ ìwẹ̀ ni fẹ́ntì ọ̀fẹ́ tẹ́ tọ̀wúrà èmi ọ̀rọ̀ ni fẹ́ntì bá ní mọ́ ni. ọ́fíìsì wa kò jọra wọn o ń polówó god of soap ni ẹ̀ ń record god of soap wọ́n tó bá ń wẹsẹ̀ ọ̀gá ọlọ́run ọ̀sẹ̀ nu táwọn blọ́gà alùsùn bá hẹ́yìn ẹ̀jọ̀ máa ràn. yàtí ní sanu bila ṣe. sẹ́rẹ́ ẹni tí o bá ti dákọ̀ lórí nẹ́ẹ̀tì kò lè ta. mo kàn sáà ń sọ ni pé sáà mọ̀ trespass máa fi mí polówó ara rẹ báwọn èmi náà fẹ́ kó o ga káyé dá ẹ mọ̀ tó bá ti lọ wọ́n ní òun ní lọ́hùn ẹni tó bú sí làwọn ìbò ní lọ́hùn bọ́ mọ́ dìfẹ́mù mi wọ́n bá ti dìfẹ́mù mi á fún ọ níwèé ilé ẹjọ́ ni o pet warrants direct complaint òkè kúrá ló ń lọ ó lè bú mi bọ́ mọ́ dìfẹ́mù mi wọ́n ń fẹ́ bú ga nísìnyí ibi tá a láyé kàn nù bú mi kó gbáké àmọ́ tí n bá pàdé rẹ lóde kí mi o kó o lè kí ọ̀gá rẹ tó fi ń jáwó tọ́ba tún wá kí mi bẹ́ẹ̀ ọ̀jẹ̀ ìyá wàláyé ẹni tí bá ń bú mi báyìí lórí net tá bá bí aláya rẹ̀ dá kó jẹ́ kí n rohùn báyìí kó hùn ní báyìí physically ìyẹn lèmi tó gbà pé o lákin ọ̀dà tẹ́mi bá bú ọ invite mi kí wọ́n bá ẹni tó bá wà èmi wà bá ẹni tó bá wà àwa tún jẹ́ àmọ́lé. akramakumullah. àbọ̀ rò pé àfa ṣé tó kó wí láàrin lórí mi àbọ̀ gbádùn ohun tó máa gbọ́ etí ló sì di já ẹ máa ṣe. yàtí ní sanu bila ṣe. ẹ jẹ́ sáré wọlé díẹ̀ ọlámímọ̀ ti lọ dókítà ọlámímọ̀ fáwọn tó máa kéwù gan-an gáàbà àwọn tọ́lọ́hún fẹ́ fi rọ́ọ̀kù wà nù máa kéwù gan gbogbo sùnmọ́ tó bá máa kéwù ẹ máa jáde àlékún dẹ̀ fi nísókè àfáì mo gbádùn ẹ̀ olóhùn ọmọ kéwù ọmọ ọ̀rọ̀ sọ dẹ̀rọ sẹ́kẹsẹ̀ bẹ́ẹ̀ ni ẹ máa sọ̀rọ̀ káàkiri kí ni wàhálà tiwa ká sọ 5 minutes ẹ̀yẹn sọ 1 hour àbá gbogbo ẹni tó bá rí bá ṣe rí tí ò ní bá kọ̀ kù ó ti ṣòfò wọ́n ní nìkan sábà rí gbogbo gbà wọ́n náà ló wà lẹ́kọ̀ọ́ tó wà ní Musin Bariga ó wà ní Òṣòdì ó tún bọ́ sọ́yọ́ àtọ̀yọ́ ó tún bọ́ sí Ìlọrin wàá kú ní ìdànù ni ìyàwó rẹ̀ ń bọ̀ káàkiri ni kò ní lè ṣe mọ́ confam mo já yín tán nìyẹn gbogbo yín ọlọ́run jẹ̀dẹ̀ àbáwá ájírù nǹkan ájírù àwọn náà ti ń ṣe wáàsí ẹ dìde kan rí yín sẹ́ ẹ má fẹ́ ṣe wáàsí ẹ pé ájírù ẹ má ti pé ájírù èmi ló pè àbáwá náà ẹ náà sókè ẹ ti pọ̀ òun wáàsí kan náà tún ní ilé ọ̀la ẹ pé àfa ilé ọ̀la ń wáàsí kò ní ìdí máa bọ̀ wá lọ́rin pé wọ́n lọ́yọ̀ ń bí náà gbogbo ohun tí ń bẹ lára àwọn eléyìí ní. mo ń bọ̀ wá bẹ́ẹ̀ ni ọmọ mi nù balalaba ẹ máa ṣe rere o ẹ máa ṣe rere bàbá àgbà alábà ọlọ́mọ à ń kẹ́ wọn. àmín. bàbá wa alábà tó ní ẹnàró ẹ bá ti gorí kìláfà bàbá rẹ ó ti di bàbá wa ọmọ ọ̀rẹ́ mi ni bàbá rẹ fẹ́ràn mi rí pé mi kì í sún wọn níbi pípé wáàsí wọ́n lè pè mí lẹ́ẹ̀mẹjọ léra wọn àrùn rẹ 7 years sísìn àwọn máa ń promote àfààní ilé yìí ò ní dahoro. àmín. àwọn náà ń ṣe wáàsí ẹ pè wọ́n ìjọba èyí ò tí ì bẹ̀rẹ̀ wáàsí ti yín ẹ gẹ́gẹ́ òkú bọ́ ta fèrè pọ̀ gan lẹ̀ ẹnìkan ò lè máa yé champion láéláé lọ olórí ibu ni champion láéláé olórí ibu ni onílára hasidun fíìmù ìkìlẹ̀ káwọn ẹlòmíín náà sọ níta àwọn wíwá tẹ̀kan nísìn ọlọ́run ló mọ iye pọ́ìntì tí mi ti hit tí ń bẹ níbi orí ètè lómi báyìí ìdíbẹ̀ ìkìfúnlẹ̀ fi gbọ́ ọ̀yàn mọ kéwù bí maintain champion rẹ jẹ́kẹ́ lómi ò nàró òun àti kan tó ní
ìmọ̀nìyí ẹ̀yìn ẹ lórí nẹ́ẹ̀tì ẹ rí ìmọ̀nìyí mbẹ́ ìmọ̀nìyí àná oníkéwu ni àwọn ìmọ̀nìyí òní náà oníkéwu ni wọ́n. a ti pọ̀ gan o a ti pọ̀ gan mo dúpẹ́ pé mo lérò lẹ́yìn mo jáde èrò wa tẹ̀lé mi walhamdulillah ẹ jáde ẹ ń sọ̀rọ̀ ẹ má sọ ìsọkúsọ ni ẹ sọ̀rọ̀ ẹ sì má bẹ̀rù hujum man hajamaka anta tuhajimuhu hajim yuhujam ẹ ń bá fún ọ ní hujum má jọ sinmi tó bá fún níjọ́ yẹn fúnjọ́ kejì lásùgbà torí wọ́n bẹ̀ ọ́ lálẹ́ pé kó má sọ̀rọ̀ mọ́. ẹ gbọ́ mo já yín ní ìsúlùbù nìyẹn ẹ tó bá gbà ń kó nísìn ká tó wá bẹ̀ ọ́ lé pé ẹ má jà mọ́ tètè gbá tiẹ̀ padà èmi ẹ lájà ẹ jà ó dá kéèyàn jà ló fi mọ̀ pé sọkùnrin ni ó kàn lókòndì lásán no èyí wò sọkùnrin ọkùnrin lẹ́nu tó débi mọ̀ wá kí fún ibi problem and still dey lay like that. yàtì ní ìsánú bìlà ṣe. àbá àwọn ọlá abọ́lámúlẹ́gùn àfàgbà tí ọ̀rọ̀ tó dá ń bẹ lẹ́nu rẹ̀ tí yẹn bá ń gbọ́rọ̀ lẹ́nu abọ́lámúlẹ́gùn ó tó tó o kí ibo ni Yorùbá yìí ti ń wá Yorùbá yìí ti pọ̀ jù náà ibà Sàámú wọn yẹn fẹ́ràn fẹ́ẹ̀kì èèyàn bàbá tó gùdù gan báyìí ayé lójó kò yìí níbi ọ̀rọ̀ níbi àìbẹ̀rù níbi òdodo ẹni tí wọ́n fọ́ fún yóò jẹ̀rù yín náà àbá tí yẹn bá ti ń ṣe nǹkan tó ń ṣe mọ́mọ́ useless wọn mọ́ ẹni bá ti ń ṣe irú tó ń ṣe ó ti di bàbá ó sàfẹ́ mọ́ show seniority kásá àdìpọ̀ ojú àwọn tó jù lọ́lọ́ sẹ́yìn yẹn ló fi gbọ̀gá ni respect anybody respect is a reciprocal if you don't respect me I no go respect you. kò máa mọ bẹ́ẹ̀. níjọ́ tí mo ti di ayé báyìí àyà mi ò járí mi mọ báyìí tí mo ń já kí bóòlù ṣe ń já ìmọ̀ káyà máa ń já kò dẹ̀ sí and èmi ni mọ́sídàrú go problem gbogbo wàhálà ẹ lọ́wọ́ nẹ́ẹ̀tì ìkànnì ọ̀tún dé yìí sàyè tó dé yìí ẹni Allahu akbar. Allahu akbar. ó dà mọ̀ríkàsí ufudi kàrúwì. 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 Sheikh Jamiu As-Sayuti ọmọ Sheikh Adamu ni ìwọ̀n tẹ̀bá mọ̀. Allah. kìí ṣe pé ọmọ o ọmọ Sheikh Adamu gangan ni ìyá tó bí àfàwà Jamiu. Allah. kí ló wá dínkù lára rẹ láti respect yẹn tó kéré sí ọ. ó ní gba ọ̀wọ̀ ni
ọ̀wọ̀ tán lè fún ẹ nígbà tó bá ti ń yẹpẹrẹ àwọn tán kéré sí ẹ wọ́n fún ọ lọ́wọ́ pé o tètè dáyé ṣáájú àwọn but wọ́n jẹ́ kó o mọ̀ pé àjọ wà ń fìdí. àfàwà ṣé o já mi àfàwà ọmọ ìyá Ìlọrin mo kí púpọ̀ ọ̀rọ̀ ló jókòó ọ̀rọ̀ ẹ jẹ́ lọ sinmi kí ọmọ ìyá Ìlọrin wá bẹ̀rẹ̀ ọ̀rọ̀ akramakumullah bó ti yẹ kórìí nìyẹn káwa náà wá jókòó káwa gbọ́rọ̀ lẹ́nu ọ̀rọ̀ máa jókòó lé máa gbọ́rọ̀ àwọn èèyàn wáyé tó ń sọmọ ìkìlẹ̀ tó ń sá lọ ò ní lékún mọ́ gbọ́ tiẹ̀ náà wọ́n sọ Kùránì kalẹ̀ sẹ̀búrà tún wà sẹ̀búrà Dáúdà wọ́n tún ké ẹ wo bó ti pẹlẹbẹ tó sí Kùránì àwọn yẹn ti ń ké bàbá mi Sàmú ní wáàsí mi làwọn ń gbọ́ kí n dákun kí n ti wáàsí sí i káwọn lè mọ lọ. yàtì ìsánù bìlà ṣe yìí. ọmọ èèyàn wọ ayé yìí wá bìlà ṣe yìí a kó nǹkan dé yà yín àwa ló fò ni. súnmọ́ yasa min ajli kulli shay. ẹ bá di ayé tán wọ́n yẹ sẹ́ àmì náà ajli kulli shay yìí yóò máa struggle láti ra mọ́tò torí gbogbo nǹkan torí àti kọ́lé yẹ́sàá yóò máa ṣe wàhálà láti kọ́lé yẹ́sàá láti ní ìràwọ̀ yẹ́sàá mo bọ̀ yẹ́sàá yóò máa ṣe wàhálà pé ká lè mọ̀ ń káàkiri àgbáńláyé. súnmọ́ yatiruku kulla shay. pẹ̀lú ogun wàhálà rẹ̀ ń súnmọ́ yatiruku kulla shay ogun tó wá ṣe wàhálà rí wọn náà yóò tún padà wá dalẹ̀ ẹ wo Mohbad ọmọ dáadáa. yatiruku kulla shay. ọmọ dáadáa sẹ́rí láti jó orin mo kàn ń di ẹnu mi pé kó má lọ bẹ ọ̀rọ̀ yẹn mi fẹ́ lọ bẹ ìdí ni pé tí n bá wọ bẹ lọ màá kàánú rẹ̀ fẹ́ ṣàdúrà fún sẹ̀rí àti ó dẹ̀ di wa ọ̀ sẹ̀rí àwọn oníkàmọ́ kàánú yàn ànábì kàánú kẹfìrí náà. sallallahu alayhi wa sallam. sẹ̀rí àwọn oníkàlà ẹ̀wọ́ wọn yẹn ṣe sí wàhálà tó ó dẹ̀ tún fi mọ̀sálàyíyà ni nǹkan tó kọ yẹn mọ̀sálàyíyà ni o àwọn afọ́nà ní kíní wà ń bí adab mọ̀sálàyíyà ni o ó sọ bó ṣe bẹ̀rẹ̀ ó sọ ìfúnpinpin bàbá rẹ̀ bàbá àwọn òróró lẹ́sàn lálọ́dún dààmú wọn wọ́n ní kó ń lọ pólì òun ò lọ ó ní dádì I am sorry ọmọ pásítọ̀ ti wọnú ayé lọ tó yẹ kán náà ti ń gbà yẹn ni nǹkan mú àgbàjì. akramakumullah. àwọn èèyàn ń bẹ lọ́dọ̀ mi tó ti wọnú ayé lọ tẹ́kí àwọn adáhùn padà wọ́n bẹ̀ ń bẹ̀ ìkan ọ̀dọ̀ mi báyìí ó ga láti lè báyìí débi bíi ó ga ó sì pàpà àbí màás ó ga gan téèyàn bá mú wá fún yàn gan ìwọ kó sako le bẹ́ẹ̀ ni ó mọ̀ pé ẹ̀kọ́ gbangba ló lè yanjú àkàrà gbangba ọmọ yẹn wá padà sọ pé màmá òun ò rí fún 10 years ẹ̀yin èèyàn ẹ̀yin obìnrin níbi fíìmù yẹn obìnrin méjì nìkan bẹ àwọn méjèèjì wa forí mu ayé wa bú wọn ẹ tún dáwó fún ìyàwó àti ìyá bàbá tó sanwó pólì rẹ̀ ńkọ́ ẹ mọ̀ kéńgbà mi ọlọ́mọdé àrí ìdààmú náà ìdààmú ń jẹ́ bàbá yẹn ó ti ponú kò mọ nǹkan mọ́ pé ẹ̀rọ àkọsá gbélé kó má rí mọ́. náà lẹ tún sọ kí bàbá rẹ ò ní ẹ̀tọ́ kẹ fún lówó yìí ìyá ní ń gbowó àtìyàwó tẹ́ẹ̀sì gbọ́n tó sọ nípa ìyàwó rẹ̀ ẹ sì tún gbọ́n tó sọ nípa ìyá rẹ̀ náà èmi ò ní kéèyàn má kẹ́yà èèyàn bọ̀ ẹ sì tún máa torí ọlọ́run ló mẹjọ dá ẹ tún máa ń tó léyà ẹ̀ sá ká ló dúró fún tẹ̀yẹ̀ sí fún gan ó lè ti kú àti tuntun lánàá ẹ̀yẹ́ má lọ bí yín o. thumma yatiruku kulla shay. ẹ̀yin yá wa tẹ́ ń bẹ́ ń bí ẹ̀yin náà lànà bí claim wa fún obìnrin ló ní wa obìnrin ló lọ́mọ o ẹ̀yin lẹ lọ́mọ ẹ̀yin lẹ ní wa o ẹ̀yin lẹ ní wa àmọ́ ẹ̀ sì wá pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹ̀ sì wá jẹ́jẹ́ ẹ̀yin lẹ ní wa níbi ìjọkọ tábàjọkọ yín ẹ̀yin lẹ ní wa tábàjọ máa yín náà ẹ̀yin lẹ tún ní wa ṣé àwọn bàbá sáà sòfò ni tàbí ló wà bá. wa yadhabu bila ayyi shay'in. bẹ́ẹ̀ bá ń bẹ láyé tó sì wàhálà yes abila ayyi shay'in yóò padà wá wọ sàárè láì mú gàgàdá ni àwọn tó máa yé lò làwọn tó ń ṣe bí ìbásàmù yìí
tí wọ́n ń fi iyì wọn gbolẹ̀ fọlọ́hún pé ọlọ́hun ó fún mi níyì láàrin ìlú yìí ń lò ó fẹ́ nìkan tí ó fi ṣoríire ṣé wọn ò rí lò báyìí irú yín wọn kì í rí fóòkì ẹ̀ lọ́dọ̀ yín àyà tútìlẹ̀ múlíkà mọ́ tàṣáwù yẹn wàtánsì wù mí mọ́ tàṣáwù yẹn ọlọ́hun ò lè lo tàǹsì fún yín torí ẹni tí ń bá ń lo tọ́lọ́hun fún un dáadáa ọlọ́hun yìí gbà lọ́wọ́ ẹ̀. Allah. torí ọlọ́hun yìí sálábòsí àkí àwọn afáwa pé wọ́n kú kalẹ̀. ويذهب بلا أي شيء ثم يحاسب على كل شيء. yasabila ayi seyin suma yuhasabu ala kulli seyin yóò padà wá kó láyé kò ní mú kankan kó láyé òun ni ó sì sàkáǹtì wájú Ọlọ́run ẹ fún wa ńlẹ̀ ní last year ǹjẹ́ wọ́n yìí kọ̀ọ̀kan tèmi wọ́n yìí kakọ́ ni á débẹ̀ kí n tó lọ mo fẹ́ rí lẹ́hìn báyìí kébí náà wà kó 7,000 blocks àwọn atẹ́gẹ́ gbogbo ọ̀nà yìí ní ọ̀nà mi àwọn kan yà lọ́yọ̀ àwọn kan ra sùn ni lóòrù ń gbà mí táyọ̀ ti sùn bí yìí aago 3 òru à ń gbà bí kọjá àyíbẹ̀ ni ẹ̀rí mi láìpẹ́ yìí. صمت تسلم به خير من قول تندم عليه. ẹlẹ́gẹ̀ẹ́jì yìí kí máa ti fún akin tó kí máa kílẹ̀ sọ́mùtún tẹ́sílímù bíhì sọ́mùtún. تسلم به. ìdákẹ́ tó mú ọ lálàáfíà tó fi ní kéèsì lọ́dọ̀ adájọ́ kí ẹ sẹ́ kó mọ̀rọ̀ sọ ṣùgbọ́n ó dákẹ́ ìdákẹ́ yẹn wá jẹ́ kó o ní kéèsì pé wọ́n fẹ́ fáìlì kéèsì rẹ o ò ní pírọ́blẹ́mù lọ́dọ̀ ọlọ́pàá nítorí pé o dákẹ́. خير من قول تندم عليه. ìdákẹ́ yẹn dáa ju ọ̀rọ̀ tó lè mú ọ sábàmọ̀ pé ha kí ni mo sọ̀rọ̀ sí ìwọ tó bá mọ̀ pé ọ̀rọ̀ ó kò bọ̀ mọ́ sọ o a ti wà ní ayé mú mi kí n mú ọ níṣẹ́ o nígbà tí ẹ fẹ́ sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ tó fẹ́ sọ níṣẹ́ mú ní ẹ̀dákẹ́ mọ́ sọ èmi ti àwọn lọ́yà wa ti pè wá kalẹ̀ wọ́n ti sọ ẹ̀wọ̀n ọ̀rọ̀ fún wa pé if you want to bully but don't defame tó bá defame èèyàn kò sí tó lè fi tán wàá sẹ́wọ̀n náà ni tí ẹni tó defame wà forí jì ọ́ mú kí abọ́lá mímọ́ lẹ́ẹ̀kan sí ẹnà káyé rí ẹnà kíni kan ṣe mí ń jẹ́ òní ń dà mí láàmú mo ti ṣe ogun kan sí kò ṣe bàbá àfa yìí ló bá ń ṣe tó fi ṣe ẹ jẹ́ kí wọ́n rí yín ẹ dákun ọlá mímọ́ tó ní òsì. Ànábì khairin. mo ń já yín tán ní iṣẹ́ gẹ̀ẹ́tì ẹ̀ tẹ́ ẹ̀ bá wá já òkú sọ̀wọ́ yín. Ànábì khairin li annani kabiritu ala fikratil aishi. ó ní ànábì khairin ó lóun wà pa òun wà dáadáa. li annani kabiritu ala fikratil aishi. ó ní òun dàgbà lórí ìrònú pé bó o láyé ṣe ń lọ ayé gbé ọjọ́ orí wá fóun òun kéré lọ́jọ́ orí òbọ̀ tí òun ní problem òun padà mọ báyé ṣe rí. wàhálà màháwì láti ìrìndọ̀ ìlíjẹ̀mí. ọlọ́run wá ní sinmi nítorí wájú nítorí kó wọn ní sinmi pé aláàmùháwà láti ìrìndọ̀ ìlíjẹ̀mí muháwà láti ìrìndọ̀ ìlíjẹ̀mí kẹ́yìn máa ṣiṣẹ́ láti pé kí gbogbo èèyàn sáà yọ́nú sí òun wàá ní problem don't want anybody yọ́nú sí ọ do as you like tó bá ń wá ìyọ́nú àwọn èèyàn ṣé àwọn tán bẹ́ẹ̀ bí mọ́tò pọ̀tọ́ yìí wọ́n lè láìkẹ́ tó bá ń wo tí wọ́n sọ̀rọ̀ ó ní ṣe kankan láyé má ṣe anything lọ tó bá yá kó bọ́ sórí nẹ́ẹ̀tì kó lọ bú ọ ìwọ náà rándẹ́ẹ̀dì bú padà. la akramakumullah. ìdájọ́ mi fi dákẹ́ máa yé la tó tún kú tí wọn mọ̀ kó kú ó wu ayé wọn ò rí kò fẹ́ káwọn èèyàn hẹ́tì wọn náà ó kàdà wàá kó láyé náà wọ́n tún wá hẹ́tì ẹ̀ wọ́n ní ta ni ń jẹ́ bẹ́ẹ̀ àmọ́ mọ́ kí ni wọ́n lá àmọ́ ìwọ àwọn náà ló sì bẹ̀rù tó fi dákẹ́ if you want to do something do it gẹ́tì ẹ̀ o fẹ́ jẹja bọ́ sí wóde rẹja má mú gbódé sì má mú kolo o bá ti mú kolo ọ ma larí mọ́lẹ̀ ni ó sì kú. látàtàmù kàlámù náàsì. mo kí àfa wa tó fáyín lọ́kàn yìí. kọ́mùsù adáwọ̀lọ́ ẹ̀yà tó. bàbá dòdò téèyàn bá fáyín láàrin àwọn èèyàn ẹ̀sà ọlọ́run ni ẹ dákí
ẹwà àmọ́ wà ẹwà ẹ̀dá wà ẹwà ọ̀rọ̀ wà tí ìmọ̀ tí àmọ́ èmi tiẹ̀ kọ́kọ́ acknowledge ẹwà ẹ̀dá bó ti wà ó nísìn tábà tí ẹ bá jọ tó sòbìrì nísìn wọ́n ní débi lóhùn wọ́n lé mi dúdú wọ́n fẹ́ pupa. Allah. mi ò sì torí kí n lọ búra ẹni tí ọba tilẹ̀ fẹ́ mú sí rí òfin mi lẹ̀ wà láti bí ìjẹta bí jẹrin bó láyé ń wẹ̀ ìwẹ̀ láti yàyín náà nísìn sí nǹkan kan ò sì sẹ́mi ìwẹ̀ láti jẹta nǹkan kan ò sì sẹ́mi láti ń yàgbé ara má láìkì mi àwọn ìyàwó mi ti láìkì mi get out. La tahtamu kalama nasi. La tahtamu kalama nasi má máa sọ pé àwọn èèyàn sọ tí má ṣe báyìí wọ́n máa wí lọ́wọ́ sàyútì. Allah. bẹ́ẹ̀ni ó rí pé ẹni yóò rán yàn ó ní hàn ó ní dá ẹ mọ̀ láyé kó má bàa jẹ́ gílò òfin sọ̀rọ̀ ṣé ẹni tó máa kéwù gan ṣé wọn ò bú. wọn kì í ti máa ní sọ́ni sí wọn ní kí ni bí yóò gbà o tẹ́lẹ̀ mi bá rí fọ́sílà jumla tó fọ́sílà tí kẹ́límà kan wà báyìí ìkan wà báyìí tí kan wà jẹ́ fọ́sílà rẹ̀ tí kankan bá jẹ́ fọ́sílà kẹ́límà míì yàrá ní kẹ́límà tó okòrò kò ní máa ń tẹ́yì tó wà bẹ́ẹ̀ wọn ó ṣe kí ni tí ó gbà kò ní mọ̀ pé rọ́fù tí ń gbà bọ̀ ń bẹ̀ wọn náà ni ó tún gbà kí ni yẹn kàn dá ní àárín ni tí ń bá ń ká fà pé ká má sọ pé òun jẹ́ gí wàláhì ò ní sọ̀rọ̀ láyé òun ò sì ní mọ̀ ó dàgbà táfà yọ nísìn ẹ̀ dá mọ̀ wà á dákẹ́ kú tó bá tún kú irú wa ò tún ní wá bẹ̀ torí pé ẹni tí ò ṣe irú wa àlè débi òkú rẹ kí ni fẹ́ lọ bẹ̀ sí kí ni ìwò ké sọ wà nù ayé ni gẹ́rà ọ̀jọ́ kí ni tí wọ́n lọ torí rẹ kú ẹni tí òun ò ṣe bí mi àwọn tá a jọ wà ńlá yìí ni mo dá mọ̀ bí ó sì sọ̀rọ̀ títà ti náwó fún wa mo dá mọ̀ náà nù ọ̀ntọ́ ní ìsìn sẹ́nìkan ó sọ pé òun tó mọ̀ àfi olórí búlẹ̀ yìí lẹ́kọ̀ọ́ wọ́n mọ̀ ń tọ́ Àbújá wọ́n mọ̀ ń tọ́ Nàìjíríà wọ́n mọ̀ ń tọ́ Amẹ́ríkà wọ́n mọ̀ ń tọ́ ẹni tọ́lọ́run bá bùn nírú ọ̀ntọ́ òun tí ò bá mọ iyì rẹ̀ ìyà ló jẹ́kù àwa ló gbé fún àwa sì mọ iyì rẹ̀ tí n bá dọ̀yọ̀ ń yabẹ̀ sàwọn àlékún ọ̀ntọ́ àwọn ọ̀gbẹ́ yóò kíní kan wọ àkàtì nísìn á sì rí 500,000 ó tán wọ́n bá tẹ̀mí lọ́nu. Li'anna an-nasa. àtúnjọ wá ni. Àmín. ẹ̀yin ìyá wa àtúnjọ wá ni. Àmín. gbogbo ẹ̀yin ọ̀tọ̀nkùlú àtúnjọ wá ni. Àmín. ìyálọ́jà gbogbo Ọ̀yọ́ state àtúnjọ wá ni. Àmín. la hawla wala quwwata illa عرفتموني كاسمي ìbáṣàmú lọ́yọ̀ Ọ̀yọ́ Aláàfin Alhaji Abdul Hamid Ọ̀yọ́ Aláàfin.